lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí o kì í pọ̀ jù níbi gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé FCC báyìí ní tiwa ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ òní mà ní ogúnjọ́ oṣù kẹwàá 2021 ọjọ́ tó lápẹ̀rẹ̀ tó lápẹ̀rẹ̀ tó ní àpẹẹrẹ underline ìwé aláwòye mi sọ pé ẹni jù ọ lọ lóhùn ó gbà ẹ létí olórí amú tó bá bẹ orí yẹn sọnù ńkọ́ tí ò parí ìbá ọlọ́run ìbá yorùbá ajunilọ́ lè jinu ni o yorùbá náà ló sọ bẹ́ẹ̀ o olówó gbá ẹ létí òní yóò rí ó kàn sunkún wọn ni ó kàn sunkún ni torí pé tí ó ń wà lọ́wọ́ olówó yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni tó bá jù lọ ní yorùbá fi sọ pé ẹni tí a ò lè mú ọlọ́run ọba là á fà á lọ́wọ́ dípò kéèyàn ṣe ti á di pé yóò tún jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ìyá rẹ o yé ìròyìn la wá kà o. lẹ́yìn ọlọ́run ta ló tún kù. lẹ́yìn ọlọ́run ìjọba ni o FG who say no government àfi kéèyàn máa dáná aṣọ oúnjẹ ilé téèyàn máa gbé tí ò yọ yàrá kan téèyàn ti jáde lẹ́rọ láfíà. ṣé o mọ̀ pé gbogbo ọ̀rọ̀ pátápátá ló nítumọ̀ àgbékalẹ̀ ló má ta bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí orin tá a lè jò sí bàbá ṣe gbé kalẹ̀ ọgbọ́n tá a bá lò láti gbé kalẹ̀ ibo sí gan ìbò sí o ìbò ara ìròyìn lọ́wọ́ ta o Benjamin Adesina Ọlọ́run tọ́lá lórúkọ mi abala kejì rè ìjìnlẹ̀ níwèé ìròyìn ó gbéra tán let's go there. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ tí sì kéde pàtàkì yìí tí a bá ń sọ̀rọ̀. ìwé ìròyìn Nigerian Tribune ló wà lọ́wọ́ mi báyìí. ìwé ìròyìn Vanguard ló wà wájú mi kò tí ì yí padà. ṣé ká bẹ̀rẹ̀. ó ti yá. ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ni mo gbà lọ page 26 ìwé ìròyìn yìí olórogún ni o lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ní apá tó ni mo ti rí pé àwọn olùgbé Èkìtì wọn tí jàǹfààní gómìnà tó wà lóróyè nípínlẹ̀ Èkìtì tó yẹ pé orúkọ ẹ̀ Fáyẹmí ni o wọn tí ì rí pa ẹ̀ láàrin ọdún mẹ́ta tó ti lò èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o PDP power ẹgbẹ́ ìṣèlú PDP ló sọ bẹ́ẹ̀ o àwọn APC náà ń dá lóhùn pé nǹkan ti sún yín tí ó ti sún yín àkọlé tí mo rí nìyẹn ṣé ọ̀rọ̀ English àmì ó ní if no one makes you run you will rot bí ò bá sẹ́ni tó mú kéèyàn sáré yálà constructive critics àbí destructive èèyàn máa dín kẹta èèyàn rẹpẹtẹ tó dìkọ àdógún òun ló dín fáfúrò ètò wọn de pé àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti ìpínlẹ̀ Èkìtì ni wọ́n gbóhùn sókè pé ṣẹ́rí gómìnà wọn jẹ́ pé wà lóróyè dókítà Káyọ̀dé Fáyẹmí pé lọ́dún mẹ́ta tó ti lò yìí ọmọ bíbí ìlú Èkìtì olùgbé ọkùnrin obìnrin láì fi ti ẹ̀sìn ẹ̀yà èdè ṣe pé wọ́n ti ìfilẹ̀ wọn ti rí pa pàtàkì tẹ́ pé gómìnà yìí tẹ́ pé ó kó lẹ́nu gbèsè tẹ́ pé ó ti dé oróyè yìí o gẹ́gẹ́ bó ti hàn dé mi o ẹni tó jí akọ̀wé nípa ti ẹgbẹ́ òṣèlú PDP tó rúkọ ẹ̀wọ̀n Raphael Adéyanjú ni wọ́n fi ọ̀rọ̀ yìí rán ní ọjọ́ tíṣídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun ìyẹn ni ó gbé òun sókè ní àná òde yìí ló ń sọ ọ́ di mímọ̀ ó wá sọ̀rọ̀ kan bí ó tẹ́ pé àgbà kíyèsí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni pé ohun tí ò da kò lórúkọ méjì ní ẹ̀ pé àìpé ìyá àbíyè lójú abímọ̀kọ àti pẹ̀lú ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ègé náà ni pé òmùgọ̀ tí mo pọ̀ ń gọ̀ ọlọ́gbọ́n tó bá sọ fún báyìí ló máa sọ pé èmi ló ń pè lómùgọ̀ wọ́n ní ẹ wò pé igbákejì ààrẹ ní Nàìjíríà tó dájú ní àgbáyé ọ̀jọ̀gbọ́n Kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò pé ó ń bọ̀ wá ṣe àkànṣe iṣẹ́ kan tẹ́ pé wọ́n ṣe láàrin ọdún méje ní ìpínlẹ̀ Èkìtì tẹ́ pé civic center ní Adó ní iṣẹ́ yìí wà pé ó dẹ̀ dé Adó pé láti àrí pé ọ̀nà ọ̀dà tó yẹ kó jójú ti gómìnà kó jó ìtìjú fáwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì pé ẹ̀lẹ́kọ́bìtà agbélapá àbálò ni wọ́n lò ń gbà sí igbákejì ààrẹ bọ́ ìròyìn yẹn ó pọ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀ṣà ó ní fáàkì tán kí ló dé ìpínlẹ̀ Èkìtì ìròyìn kọ́ máa kiri ẹ̀ mọ́ nǹkan ẹ̀bọ̀ jẹ́ ìṣẹ́nu kó ń bẹ̀ o ẹ̀dá ọmọ ìròyìn Nigerian Tribune ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ni mo ti ka news yẹn ẹ̀nà ọmọ ẹ̀rà ẹ̀ka ó. Yorùbá ní èèyàn sún wọn láàyè. ǹjẹ́ ọba kúlà dèrè. a kì í mọ iye ra wa tá a bá yẹra wa àgbà tí yóò bá sí bẹ́ẹ̀ mọ́. láti pé èèyàn rí lọ. ẹ wò ó lójú ìwé kọkànlélọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ mo wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ibẹ̀ ló dúró sí ní ìpínlẹ̀ Èkó mo gba ọ níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ ti mọ̀ wípé àwọn ò ní fàyè gba ìpànìyàn lọ́nà àìtọ́ mọ́ tàbí ìwà ìdúkùkọ̀lájà tàbí ìwà ipá ìwà pàlẹ́ tó lè dúkùkọ̀lájà mọ́ ètò ààbò ohun ẹ̀mí àwọn dúkìá àwọn ará ìlú tá ń sọ̀rọ̀ di mímọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ni ó sọ bẹ́ẹ̀ fún àwọn àjọ onímọ́tò ìyẹn ẹgbẹ́ àwọn onímọ́tò ìyẹn National Union of Road Transport Workers tó fi mọ́ àwọn akẹgbẹ́ wọn Road Transport Employee Association
of Nigeria ìyẹn Ritian látàrí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní agbègbè Mile 2 ìyẹn ní ojú ọ̀nà márosẹ̀ Oṣòdì Àpápá lè tó mú kí àwọn márùn bá kú bọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ alága ní ìpínlẹ̀ Èkó fáwọn tó ń rí sí ìgbòdègbodò ọkọ̀ ìyẹn ní Àpápá ó sọ di mímọ̀ pẹ̀lú tó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìyẹn ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó mọ̀ sọ nípa Olúwatóyìn Fáyínká òun ló ṣe kìlọ̀kìlọ̀ yìí wípé ìjọba ìpínlẹ̀ Èkó kò ní pèsè bẹ̀bà o láti fi ìyà tó tọ́ jẹ ẹnikẹ́ni tó bá ta ṣàgẹ̀rẹ̀ sófin tó ní ṣe pẹ̀lú tó lè tako ìgbé àlàáfíà àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ó bá sọ nínú ìpàdé tó wáyé láti pẹ̀tù sí àwọ̀ pẹ̀lú láti ìpàdé àlàáfíà láàrin àwọn ẹgbẹ́ méjèèjì ọ̀hún lórí pé èmi ní gbowó ọkọ̀ ló gbowó lọ́wọ́ àwọn ọkọ̀ tó jẹ́ pé ó jẹ́ ajàgbé ejò tó ń kó ẹrù ní àgbègbè ojú ọ̀nà márosẹ̀ Àpápá sí Oṣòdì ọ̀hún ọ̀hún àfikún ọ̀rẹ́ tó sọ ìyẹn Fáyínká nínú ìpàdé ọ̀hún tí wọ́n ṣe lánàá òde yìí ó sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní lórí ìwádìí tí wọ́n ṣe lórí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní ẹnikẹ́ni tó bá tún ṣèṣù tó bá gbìyànjú láti tún mú kí wàhálà ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún ní ẹ wo àwọn ò ní gbèsògbà láti fagilé àwọn ẹgbẹ́ onímọ́tò méjì ọ̀hún láti má ṣiṣẹ́ mọ́ ní ojú ọ̀nà náà nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún lè tún sọ síwájú sí lè tó yẹ pé ìyẹn ní agbègbè ìjọba ìbílẹ̀ Amúwọ̀dọ̀fin tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣe ó sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wo ìjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ kò ní gbà ó kò ní fi àyè sílẹ̀ kódà ó sọ pé iṣẹ́ ìwádìí lọ lọ́wọ́ ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní títí ọmọ fi parí iṣẹ́ ìwádìí ọ̀hún ẹnikẹ́ni gbọ́dọ̀ gbowó lọ́wọ́ àwọn ọkọ̀ àjàgbéjò tí ẹ máa ń gbà ẹ fẹ́ dẹ́yẹ̀ wẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kọkànlélọ́gbọ̀n ló wà ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ ọ̀tún. káàbọ̀ ojú ìwé kẹtàlá ìwé ìròyìn Nigerian Tribune ní mo gbà lọ olórogún ni lápásì lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo ti rí o pé CAC kìí ṣe ìjọ kìí ṣe church o pé àjọ tó ń ṣe pé ẹ forúkọ lẹ̀ yá lábẹ́ òfin Nàìjíríà tó dájú ní àgbáńlá gẹ́gẹ́ bí iléeṣẹ́ pé wọ́n ti gbé ìgbésẹ̀ láti ṣẹ́kù dínà ẹ̀ àwọn tó pé kí ni o oníjìbìtì tí ẹ pé wọ́n fẹ́ forúkọ lẹ̀ láti gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́ra wọn o àkọlé tí mo rí nìyẹn o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó lówó ràwọ̀ kó mọ́lẹ̀ bí òṣùpá Ọlọ́run bá ní òfin ṣe òun ló dífá fún ètò wọn dé pé àwọn kan tẹ́ pé gẹ́gẹ́ bó ti hàn pé fraudulent application pé ìwé ẹ̀bẹ̀ pé ẹ̀yin àjọ CAC lábẹ́ òfin Nàìjíríà tẹ́ pé òfin gbé kalẹ̀ pé kẹ́rí sí àwọn tẹ́ pé iléeṣẹ́ ní kíní kan ni wọ́n ní kí tí ìjọba máa lọ́wọ́ sí táàmù tó yẹ pé nígbà tó máa ń tẹ̀sọ́jú wádìí pé ìjọba mọ̀ nípa ẹ̀ kì í ṣe pé ó dá wọn wú o gẹ́gẹ́ bó ti hàn dé mi wọ́n ní àwọn fraudulent application tẹ́ pé gàrọ́ gbòdò àwọn tẹ́ pé wọ́n fún sáájú àwọn pé àwọn ti gbé ìgbésẹ̀ láti ṣẹ́kù nínú ẹ̀ pé àbí ẹni pé àwọn wọ̀nyí ìgbésẹ̀ wọn yàtọ̀ pé ẹni tó fẹ́ gba ilẹ̀ mọ́ onílẹ̀ lọ́wọ́ pé àwọn ti gbé gidi náà gẹ́gẹ́ bí ó ti hàn dé mi o pé ẹni tó jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ náà sílẹ̀ tó jẹ́ pé orúkọ wọn dé mi o Alhaji Garba Abubakar tó jẹ́ pé ti nípínlẹ̀ Èkó tẹ́ pé òun ni adarí àjọ yìí ló ń sọ̀rọ̀ jáde ó ní ọ̀rọ̀ English àmì lómi sẹ́nu ó ní the world will not be destroyed by those who do evil but by those who watch them do nothing pé ayé ò bàjẹ́ nípasẹ̀ àwọn tẹ́ pé wọ́n ń ṣe nǹkan burúkú àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá àwọn tó kàn ń wò wọ́n tẹ́ pé wọ́n ṣe ní ẹ̀kan ṣe àti pẹ̀lú English àmì ló mú ọ̀rọ̀ ẹ̀ lò pé evil thrive when the right people say nothing and do nothing pé nǹkan burúkú máa gbilẹ̀ sí ni nígbà tí àwọn èèyàn gidi bá rí nǹkan burúkú tí wọ́n dákẹ́ tí wọ́n sọ tí wọ́n ṣe ẹ̀kan lórí ẹ̀ pé eléyìí o àwọn ti kọ̀ àwọn ẹ̀ nígbà láyé kí àwọn tẹ́ pé bí ẹni jalè wọ́n á dé pé àwọn ìwé ẹ̀bẹ̀ àwọn èrò wọ́n sọ ilé ìdímọ̀ níbi tí ẹgbẹ́ wọn ti ṣe ètò kan tó yẹ pé wọ́n lè ní ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹn ni wọ́n náà kì í sà tó ń lọ sí àtàn ìgbà bẹ́rẹ̀ kò ní dájú pé àwọn òde ní dẹ́kun láti ṣe eléyìí tó pé òun ni ó máa mú kí Nàìjíríà túbọ̀ tẹ̀síwájú pé káwọn wá fàyè gbà wọn dẹ́kun ó wà lójú ìwé kẹtàlá ìwé ìròyìn Nigerian Tribune tó hàn dí láàárọ̀ yìí ẹ̀ka ó. tágbára bá ti náwó onílé wo. onílé ò ní gbà ó. onílé ò ní gbà fún tó bá ti mọ̀ yàtọ̀ wò jẹ́ kílẹ̀ tó dúró. ẹ wò ó lójú ìwé kẹfà mo wà ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́ kìtìtì lẹ́gbẹ̀ẹ́ lápò òsì ló wà ó ìlú Abẹ́òkúta mo gbà lọ nípínlẹ̀ Ògùn níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lánàá dé sọdúnmọ̀ wípé àwọn ti fọwọ́ síkùn fi mú àwọn ọmọ tó jẹ́ pé àwọn adigunjalè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń dààmú agbègbè Mòwe àti agbègbè rẹ̀ àwọn ẹni afurasí ọ̀hún gẹ́gẹ́ bí èrò ìbéṣe fi léde lówùúrọ̀ tòní látẹ̀nu tó jẹ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló sọ nípa Abímbọ́lá Oyèyẹmí ó ní àwọn táwọn fọwọ́ síkùn òfin mú ọ̀hún orúkọ wọn máa hùn dé Daniel Okereke Henry Ozagboe àti Wisdom Atuba Oyèyẹmí wọ́n sọ náà tó fi léde wọ́n ní àwọn ẹni afurasí ọ̀hún ọ̀nà wọ́n ṣìkò òfin tẹ̀ wọ́n látàrí ìròyìn táwọn gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Mòwe nígbàtí nìkan bíi aago mẹ́wàá àṣálẹ́ wọ́n ní wọ́n kẹ́fìn àwọn bíi àwọn ọkùnrin gédégédé bíi mẹ́wàá kan tó jẹ́ pé gbogbo ìjíròrò wọn ó ń dá lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ kọlu àwọn agbègbè kan ó ní ìròyìn náà wọ́n gbọ́n lẹ́yìn sọ́kà lẹ́ tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ìyẹn agbègbè ìyẹn ní
agbègbè mòbí ọ̀hún torúkọ rẹ̀ mọ̀ọ́dé sí SP Saminu Akíntúndé ó bá káwọn ẹgbẹ́ rẹ̀ yá ọlọ́kọlù agbègbè ọ̀hún pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n gbà lérò láti rí pé wọ́n kọlu àwọn èèyàn láti jà wọ́n lólè wọ́n nígbà táwọn máa débẹ̀ àwọn kan fẹsẹ̀ fẹ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn fọwọ́ sí kò fi mú àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn olùgbé agbègbè ọ̀hún làwọn fi fọwọ́ sí kò fi mú àwọn mẹ́ta ọ̀tọ̀ wọn mú tó sì wà ní àkàtà wọn wọ́n níṣẹ́ ìwádìí lọ lọ́wọ́ kódà àwọn ohun ìjà olóró tó fẹ́ lò bíi ìbọn ìléwọ́ tó jẹ́ àgbélẹ̀rọ wọn ló wà ní ọwọ́ wọn kódà ata ìbọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú rẹ̀ tó fi mọ́ ọ̀bẹ àti ògùn òjùjú ó wà nínú ohun tó ṣe tọ́tọ́ náà gbà ní ọwọ́ àwọn adigunjalè ọ̀hún tó sì jẹ́ wípé ọwọ́ àlàkàtà wọn ìwádìí sì ń lọ lọ́wọ́ ó ní ẹlẹ́sẹ̀ àwọn tó sá lọ yẹn kò ní lọ láì jẹ́ àti pé gbogbo pátá làwọn máa fọwọ́ ṣìkún òfin mú ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ojú ẹ̀ kẹfà ló wà ìwéèrè Vanguard tó jáde lówùúrọ̀ tòní. kábíyèsí ọlọ́run àti ogun òjújú ojúwe kẹrìnlá ni mo gbà lọ Nigerian Tribune ni ìwé ìròyìn tó wà lórí tábìlì ìròyìn tó wà lọ́wọ́ mi tẹ́ pé mo rí bẹ́ẹ̀ àkọlé tó lè gbèrú lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ́ lápá sí ni pé àwọn tó ń ṣe búrẹ́dì búgan búrẹ́dì ní Ẹdó pa fún ní Ẹdó wọ́n máa gbóhùn sọ́wọ́ pé ẹ̀wọ̀n gógó kínní yìí máa ń gógó sí ohun èlò tí wọ́n fi ń ṣe búrẹ́dì àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni o ó ní bí kú bá tilẹ̀kùn ebi ló máa ń ṣe o pé ẹ má bọ́ ta o ikú ń bẹ́ ń ta o tẹ́ bá dójú ẹ̀ wọ́n ní kí lè àǹfààní fún àti ẹ̀kú ẹ jáde òun ló dé bá fún ìtẹ́ pé ó hàn dé iye pé àwọn tẹ́ pé wọ́n jẹ́ àjọ tẹ́ pé wọ́n ṣe búrẹ́dì wọ́n ń sọ dímọ̀ láàárọ̀ yìí kẹ́ mo ti ń rí kanúwó de pé a disappear pé láìpẹ́ láì lágbára Ọlọ́run búrẹ́dì ó dàbẹ̀ ni pé ó máa tó parẹ́ tá a di pé àwa búrẹ́dì ti tá a rí búrẹ́dì o ní ìpínlẹ̀ Ẹdó kó má di pé a tún káàkiri kẹ́ bó tó di pé gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ o gbólóhùn kan rẹ̀ ó tún ọ̀rọ̀ sí wọ́n ní àfi tó bá jẹ́ pé kíni gẹ́gẹ́ bí mo ti rí mi pé TFG ìjọba pọ̀ àwọn tọrọ kan tó wà lórí ìtẹ́kọ́ máa gbé ìgbésẹ̀ tí wọ́n dá sí láti ṣètò tó ní ṣe pẹ̀lú pé kíni pé láti ṣèrànwọ́ àwọn tó wọ́n gbogbo tó ń di pé ó wọ́n gbogbo lójúmọ́ yìí kó má di pé ó gan gbogbo bẹ́ẹ̀ mọ́ kó jẹ́ pé iṣẹ́ àwọn àlè máa tẹ̀síwájú wọ́n ní ẹ̀wò gẹ́gẹ́ bí orúkọ wọn pé Master Bakers and Caterers of Nigeria tó yẹ pé wọ́n ní àwọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn tó jẹ́ pé ilé iṣẹ́ àwọn tó yẹ pé ìṣẹ́ bẹ̀ tó yẹ pé wọ́n ti fi pàdánù iṣẹ́ wọn 16,000 mọ̀ wọ́n bí o pé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tó yẹ pé bakers náà tó yẹ pé bí 100 àwọn ló yẹ kó ti kó bá sílé látàrí nǹkan míì kọ pé owó àwọn nǹkan tí wọ́n rà yìí owó gbogbo gẹ́gẹ́ bó ti wọ̀n dé ń bí ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi náà mú sẹ́ni pé àwọn nìkan ní òròjọ́ ẹni tó dẹ̀ bímọ méjì tó ń gbà ní mẹ́ta pé ṣe wọ̀ pé ó lẹ́jọ́ wí wọ́n lóhun tó sáwọ́nù wò ló ní kí a máa mú wọn kó àtàdábọ̀ pé ohun tó dẹ̀ fa àwọn gbogbo yìí pé bí ẹ máa purọ́ máa jáde pé òótọ́ bẹ̀rẹ̀ pé látàrí pé náírà owó Nàìjíríà tó dájú ní àgbáyé pé níṣẹ́ ló dẹ̀ ń fẹ́ ẹgbẹ́ wọn gànà ló dẹ̀ ń ṣubú tó ń dọ̀bálẹ̀ fáwọn owó míì pé àṣírí ẹni tó fà á ní pé FAG ẹ̀sìn tí ẹ kẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ English àmì náà ìpàdé pé the future does not belong to a man doing it quick but doing it right pé ọ̀la kì í ṣe fẹ́ pé ó kàn sáré ṣe kan ṣùgbọ́n tó ń ṣe tó tọ́ ojú ìwé kẹrìnlá bí ẹ mọ̀ ká ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀ka ooo. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní kábíyèsí Ọlọ́run lójú ìwé kẹfà ibẹ̀ mo tún padà sí yẹn nínú ìwé ìròyìn tó jáde níbi tí ọwọ́ ṣìkún òfin àwọn ọlọ́pàá tó ti tẹ ẹni ọdún 23 kan tó jẹ́ òṣìṣẹ́ awalùpùpù tọ́pọ̀ èèyàn mọ̀ sí ọlọ́kadà ṣùgbọ́n iye ìròyìn máa burú jáì ṣùgbọ́n fẹ́ kálẹ̀kùnrẹ́rẹ́ ká tó kù lẹ́kùnrẹ́rẹ́ ẹjọ́ lókè lọ́hùn ká dé FCC market. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí tí a bá ń sọ̀rọ̀ nípa kakọ́ ilé lọ́nà ìgbàlódé tí kò sí pé à ń gbowó iṣẹ́ ká má ṣiṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kọ́lékọ́lé kan rèé o tí ó ní ìwé ẹ̀rí tó sì tún gbòǹtẹ̀ lọ́dọ̀ ìjọba Araoye Global Nigeria Limited building construction company tó péjú owó wọ́n tún ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà tí wọ́n lè design irú ilé tí ẹ fẹ́ kọ́ fún yín bábàbárì ibẹ̀ ni wípé bonanza ń lọ lọ́wọ́ o fún ẹ̀yin tí ẹ fẹ́ kọ́ ilé pẹ̀lú 60 naira péré ní títò blọọkù kan tí ẹ kò sì nílò láti tún san owó lébìrà ìyẹn lébọ̀ rárá mọ́ o tètè yára wá jẹ nínú àǹfààní yìí kó tó tán o kò sí ìlú tí wọn kò sí ní lọ ń ṣiṣẹ́ tiwọn ẹ pè Araoye Global Nigeria Limited sójú òpó wọ̀nyí 090 54 56 0124 090 54 56 0124 tàbí 081 22 08 00 28 081 22 08 0028 tàbí Gmail wọn Araoye globalnig.ltd.com a ó máa retí yín o. a fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀njìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìtùngbà FM 100.
bẹ́ẹ̀ ni jàre tí wọ́n fẹ́ mọ bó ṣe ń lọ torí iṣẹ́ wa ẹ fi sí bẹ́ẹ̀ ni kì í padà láyé fa bàdàbà tí kì í ṣoògùn. irọ́ kúrò tí ẹ̀ ń pa má dà irọ́ kúrò ń pa má dà kì í kú. ẹ wò ó tí kùkù díẹ̀ bá ti lọ ńkọ́ nígbà bí aláìsí. lójú ìwé kẹfà ìbéèrè Vanguard tó jáde lówùúrọ̀ tó níbẹ̀ bó ṣe wá lọ́wọ́ ìsàlẹ̀ gbèrè lápá òsì ibẹ̀ ní òdodo lọ tẹ́rẹ́ ni o bí igi ọ̀pẹ mo sọ mo ní ẹkùnrin kan rè ní ìpínlẹ̀ Ondo ẹni ọdún mẹ́tàlélógún ó jẹ́ awalùpùpù yẹn ọ̀kadà orúkọ ẹ̀ mọ̀dé o ó pè ní Ọlá Ọmọgúnwà wọn ni ó wọ̀ sí kófin àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti kọ́m látàrí ẹ̀sùn wípé ó fipá bá àwọn obìnrin méjì lò pọ̀ ní agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí ọ̀kadà tó fi ń ṣiṣẹ́ nípa ṣíṣe àmúlò rẹ̀ láti fi ṣiṣẹ́ láabi ẹni tó jẹ́ agbẹnusọ fún iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo mo sọ nípa DSP Ọdúnlámì Fúnmiláyọ̀ ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí nígbà tí ó fojú àwọn ẹni afurasí ìhànde pẹ̀lú àwọn méjì ọ̀daràn tó jẹ́ bí akẹgbẹ́ rẹ̀ ní olùléṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Àkúrẹ́ ní ṣolú ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ ó ṣe àlàyé ó ní àwọn tó jẹ́ àwọn tí wọ́n farakásá ìyẹn tí ẹlọ́kadà ọ̀hún tó fi bá lò pọ̀ tí wọ́n jẹ́ ẹni ọdún márùndínlógójì ọ̀hún wọ́n sọ wípé ọ̀tọ̀ níbi tí wọ́n ń lọ ó wá ní òkú òun gbọ́nà ìgbùrú àfi gbèrè lóde inú igbó pẹ̀lú ìdúkùkùrajà èyí pé òun máa gbẹ̀mí lẹ́nu wọn ló bá mọ yéé ó fi ipá ó fi bá arábìnrin ọ̀hún ó fi bá a lò pọ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún ní apá àríwá ní ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ondo bákan náà ló tún ṣe sí arábìnrin mi kódà wọ́n sẹ̀ ló mú yẹn ó dì mọ́ igi ó tún mú kọ́kọ́rọ́ alùpùpù ọ̀kadà rẹ̀ ó tún fi gún lójú gba dúkìá gbóhùn ẹ̀ṣọ́ gbẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ kódà ó tún gbowó owó rọbí owó iyebíye ló tún gbẹ̀ lọ́wọ́ rẹ̀ ó gbé lòlówó ọ̀hún owó tó pẹ̀gbẹ̀rún méjì 1,800 naira ayé olè màrè ló tún fipá gbà ọ́ ní ẹ̀wò látàrí ìròyìn àti ìtẹ́tílóko táwọn gbọ́ tó fẹjọ́ sùn yẹn ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ ìṣìkòfin àbẹ̀rẹ̀ wádìí ọwọ́ ìṣìkòfin ti tẹ ó ti wà lé àgbẹ̀ ní ọgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó ti ká bòròbòròbòrò wọn níṣẹ́ ìwádìí ó sì ìnà tó gbé kí ni ìyẹn kọ́ níṣẹ́ láàbí tó máa ti ṣe ọwọ́ òfin ó gbọ́dọ̀ tẹ̀ àti pé ẹlẹ́ṣẹ̀ wọ́n fi lérí pé kò ní lọ láíláí jìyà gbogbo ohun èlò ọ̀hún pátá tó jí lára àwọn arábìnrin wọn náà ti gbà ó ṣùgbọ́n ẹ̀kan ni wọn ò ní bá gbára o ìyẹn ìbálòpọ̀ tó bá lòpọ̀ wọn ò ní bá dapa ní tipátipá kábíyèsí ọlọ́run ẹ wo ẹbẹ lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹfà ojú ìwé ìròyìn Vanguard tó jáde lẹ́tí máa rí. káàbọ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune yé olórogún ni lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ iná ni lápásì ni mo ti rí pé ilé ẹjọ́ ti dá kábíyèsí Olúwo lọ́wọ́ kọ́ pé ilé tí ẹ kéde tí ẹ sọ pé ó ń ṣe ọlọ́run kan nílànà mùsùlùmí ní ojúṣe tiẹ̀ ní mọ́ṣáláṣí àti yídì pé kó má ṣe yàn pé ilé ẹjọ́ sọ pé nílùú tó lọ́ba tó níjòyè tó lófin bẹ́ẹ̀ kọ́ kò rí bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní àkèrè pété ìyálódò ní ògbà fún un ló kọ̀ fún o lónífà fún ètò wọn tẹ́tẹ́ pé òǹdàjọ́ justice al adigoke tẹ́ pé ó jókòó sí Ọ̀ṣun state high court ni wọ́n gbé ìgbésẹ̀ tẹ́ pé wọ́n fẹ́ kàn sí ìlú ìkírun ni wọ́n gbé ìgbésẹ̀ lọ́tẹ̀ pé nípa ìdájọ́ rẹ̀ o ìwọ ọba Abdulrasheed Olúwo ti ìwọ ọba Abdulrasheed Adéwálé Àkànbí pé àtẹ̀yìn bíi márùn-ún mìíràn tẹ́ pé ẹjọ́ pàápọ̀ pé ẹjọ́ pàápọ̀ pé ẹnìkan tẹ́ pé ó ń sí ọlọ́run tẹ́ pé orúkọ tiẹ̀ wọ́n dé ń bí ìyẹn Sheikh Khalifa Adio Imran pé àwọn ojúṣe tó yẹ kó ṣe ní mọ́ṣáláṣí Ìwó Central Mosque àti ní Yídì pé ẹ ti gbọ́dọ̀ ṣe wọn pé eléyìí ilé ẹjọ́ ní rárá o kábíyèsí kò rí bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bó ti yàn dé ń bí wọ́n gbé ìgbésẹ̀ pé ẹ̀tọ́ sí pé àwọn tẹ̀tọ́ pé Ìwó ẹ̀ lẹ́tọ̀ọ́ àti ìdádúró kọ́ àti ìdádúró wọ́n ní ẹ má tó fi ẹ̀tọ́ ẹ̀ dù àti pé bílẹ̀ kéde kan pé ẹ fẹ́ fọwọ́ sí kò mọ̀ fẹ́ àárẹ̀ sí ẹ fẹ́ nìkan pé kò sí tó gbọ́dọ̀ jọ wọ́n tọ́ka sí onídàájọ́ yìí Justice al Adéwòkè wọ́n tọ́ka sí àwọn section tí mò ń wò tó pọ̀ 34 35 36 38 àti gbogbo ẹ̀ 99 constitution náà ló bá dé o gẹ́gẹ́ bó tẹ̀lé bí o wọ́n wá ní kèé tó wájú sí o pé ìwọ ọba Abdulrasheed Olúwo pé ti ìwò pé èyí tí ẹ kéde ní ọjọ́ ìkẹrin oṣù kẹfà 2019 pé ẹyọ ẹni Sheikh Khalifa Adio Imran ikú pé ẹ wò pé kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ English àmì ní justice wọlé pé wrong is wrong even if everyone is doing it pé tó wáyé pé nǹkan burúkú ni tó wáyé pé gbogbo èèyàn náà ló ń ṣe nǹkan burúkú pé wrong ni nǹkan burúkú ni right is right even if there is no one doing it pé n tó bá tọ́ bí òtí ẹ̀sẹ̀ tó ń ṣe kò ní kí nǹkan yí kó ní right ní n tó tọ́ ẹ wo wọ́n sọ tó pọ̀ pé ọba àti àwọn bíi márùn kan tó lórúkọ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju kọmíṣánná police wà ń bẹ o Sheikh Hasim wà ń bẹ o Chief Abiola wà ń bẹ o Alhaji Jimoh wà ń bẹ o àti Ìṣọ̀lá náà wà ń bẹ o àwọn tí wọ́n yà àti kábíyèsí ni wọ́n ní lẹ́tọ̀ọ́sẹ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune lèmi ti kàdí ẹ̀ ń bẹ ẹni wọ́n mẹ́ra ẹ̀ ká wó. àwọn adájọ́ wa lọ́pọlọ gan-an
wọ́n ti mọ̀ pé ọ̀ràn ọwọ́ lágbára ọba ìwò wa ọba dá lọ́wọ́ kọ́. dá lọ́wọ́ kọ́. ọ̀ràn ọwọ́ lágbára wa ọba dá lọ́wọ́ yẹn kọ́ pé. lọ́wọ́ kọ́ ẹ má kábíyèsí ẹ fẹ́ ní ẹlẹ́ni níbẹ̀. ọ̀ràn ọwọ́ lágbára wa kọ́ má tó lọ́jọ́ ní kábíyèsí ọlọ́run. ẹ wo lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́ ìlú Òṣogbo mo gbà lọ níbo ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti rọ ilé ẹjọ́ àgbà tó wà ní ìpínlẹ̀ ọ̀hún pé ẹ wò ó lórí àwọn tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún gbé kalẹ̀ ìyẹn àwọn ìjọba fìdíhẹ́ ìjọba ìjẹun tí ṣe ti àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún tó wọ́n gbé lẹ̀ káàkiri ọ́ ní kò bófin mu ilé ẹjọ́ ìjọ ẹ bá bójú wo ọ̀rọ̀ yìí torí pé kíni wọ́n ṣe àgbékalẹ̀ nílànà àti ní ìbámu pẹ̀lú òfin nínú ìwé ẹ̀sùn tí wọ́n fi pè lọ sí ilé ẹjọ́ lè tí wọ́n pé ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún sọ nípa gómìnà Adégbóyèga Oyètọ́lá tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn tó jẹ́ àwọn ẹgbẹ́ olómìnira tó rí sọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tó fi mọ́ adájọ́ àgbà yányán ìyẹn ti ìpínlẹ̀ ọ̀hún ó ní ẹ wo gbogbo àwọn wọ̀nyí lẹ́jọ́ ò ẹjọ́ mọ̀ pé kí wọ́n ṣe ètò ìdìbò bó ṣe yẹ kó lọ láti yan àwọn alága tó tọ́ tó yẹ sáwọn ìjọba ìbílẹ̀ tó wà káàkiri ìpínlẹ̀ ọ̀hún ètò ẹgbẹ́ kalẹ̀ yẹn àwọn tó jẹ́ pé àwọn ìjọba àwọn ìgbìmọ̀ fìdíhẹ́ ẹlẹ́ni méjìdínláàádọ́rin kò wà níbàámu pẹ̀lú òfin ilé-ẹjọ́ ẹ paláṣẹ kí wọ́n dìbò yan àwọn tó tọ́ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ìròyìn jù bẹ́ẹ̀ lọ ojú ẹ̀kọ́ kànáà ló wà ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ ti máa rí. tàbí ń ká díẹ̀ lára ìlójúwé kejìlá ní ìwé ìròyìn Nigerian Tribune olórogún náà ni àmọ́ ṣùgbọ́n mọ̀sá lókè téńté ni pẹ̀lú àkọọ́lé tó gbèrú pé FG ìjọba àpapọ̀ wọ́n ní ẹ̀wò èyí tó létí ní jẹ́ pé ó gbogbo láyà báyìí ni pé ìtọ́jú nípa tètè ìlera ká àwọn ìyálọ́mọ àti ọmọ ẹ̀ṣẹ̀ bí àkọlé ẹnìyẹn o ọ̀rọ̀ ìgbé aláwìyé mi ni ó ní bá ti ṣe làwí ẹnìkan yẹn lọ bí àti pẹ̀lú ọ̀rọ̀ English àmì ni ó ní if you don't say here I am nobody will say there you are ló dín fáfúnrin tí wọ́n ti pé FG ìjọba àpapọ̀ lábẹ́ ministry tó ní ṣe pẹ̀lú ètò ìlera ni wọ́n kéde pé ẹ̀wò priority ohun tó jẹ́ number 1 number 2 number 3 pé 1 nù ẹ̀ lọ́kàn àwọn báyìí ni pé ìtọ́jú àwọn tó pé ẹni pa tètè ìlera ìyálọ́mọ ọmọ tán bí ni ọmọ inú wọn ni àti ìgbà tán bí ni o kẹ́ bó ti wọ́n dé bí wọ́n ní kí wá sáwọn nìkan o ọ̀rọ̀ ìgbà aláwìyé mi ni pé àgbàtàn là á gbọ̀ lẹ̀ bí abala níjà á sì ń délé ni pé kì í ṣe ọmọ tó ṣẹ̀ bí nìkan o pé àtàwọn tó pé wọ́n jẹ́ older children tó pé wọ́n ti dẹ̀gbà díẹ̀ àtàwọn adolescent tó pé wọ́n ti bàlágà pé àwọn wọ̀nyí náà pé ó yẹ àwọn ológun wọ́n fi ọ̀rọ̀ yìí sí ẹni tó pé mínísítà fún ètò ìlera tó kórúkọ tí wọ́n níbi dókítà Ọ̀ságe ẹ̀yà ni rẹ̀ níbi ètò kan tó pé wọ́n ṣe ní 2021 tó ti pẹ̀lú ètò ìlera ló wá ń sọ pé àwọn tí FG ìjọba wọ̀ lábẹ́ ilé-iṣẹ́ ètò ìlera tí wọ́n fẹ́ ṣe rè òun wá sojú ẹnìkan tó wá sojú mínísítà yìí tó rúkọ tí wọ́n níbi Dr. Salima Ibrahim ló wá ń sọ dímọ̀ pé ní ọ̀kan ìjọba àpapọ̀ ilé-iṣẹ́ ìlera ò pé àwọn aláboyún ọmọ tán bí kì wá ṣe ọmọ tó ṣe bí àyẹ̀bí yẹn nìkan àti àwọn tó ti dàgbà díẹ̀ àtàwọn tẹ́pẹ́ wọ́n ti bàlágà ní ọmọ o ojúwe kejìlá ìtọ́jú wọn nìyẹn o ni mo ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti ka díẹ̀ mbẹ́ ẹni ọmọ ẹ̀ra ẹ̀ka ó. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ oníyan o adúpẹ́ lọ́wọ́ ọlọ́bẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀ bákan náà ọ̀pọ̀ wa tó lọ sọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ Èdùmàrè títí lọ pẹ́ wa lọ́dọ̀ ẹ o. ẹni oore kì í sú ṣe ọpẹ́ kì í sú gbà ó ní ọ̀rọ̀ Ọlọ́run adúpẹ́. afúnni mákìsẹ̀gùn tó bá ṣe ní lóore kan náà ọláwa ni. kíní kan adúpẹ́ o wọ́lọ́pẹ́ wa tọ́ sí bákan náà olólùfẹ́ kan nìyí gbogbo gbà lẹ́fún wa adúpẹ́ lọ́wọ́ yín o. ẹni àkọ́kọ́ ìkànnì náà àgbàgbé rere mímídò mi ajàfẹ́tọ̀mẹ́nì kábíyèsí ọlọ́njẹ́ àríwẹ́sà àmì àti àṣẹ. ọlọ́bọ́tì ni wa lówùrọ̀ tòun ní Tèmítọ́pọ̀ Òjó ló wà bẹ́ẹ̀ ẹ má gbàgbé ọjọ́ kẹfà oṣù kọkànlá àbókí olówó àṣekágbọ́ kó màmá ẹ̀ ẹ mọ nọ́mbà tẹ máa pè ẹbí tẹ́ ti bẹ́ẹ̀ láti fẹ́ ṣe o aṣọ ìkọ̀ọ̀kan ẹ pè é bákan náà lólùfẹ́ Bùkátà Ọlọ́run Kudos to God series 2 àti Kótódáyọ̀ anniversary gbogbo yín pápátá la pè é pé November 13 bẹ́ẹ̀ ni aṣọ ṣì wà lẹ́bi bá kákàkiri ni aṣọ wà fún àwọn ìnáwó méjèèjì la máa ṣọ fún. ṣáájú ọjọ́ yẹn lọ́jọ́ yẹn lẹ́yìn ibi oníṣẹ́ àmì ó ní pé àdúrà yábìjì gbà yẹn ìyàwó Bùkátà Ọlọ́run àdúrà ìyá aláwìyé gbà ẹ ti bọ́ lọ́wọ́ ọmọgede sàn ọmọgede sàn padà fi ilẹ̀ kú. ó já lọ́rọ̀ mi kó láìfù wa ń bẹ lọ́wọ́ Sadiq bẹ́ẹ̀ ni Akínbólú lẹ́fíwọ́ wà ń lé ẹ wo àǹfààní pọ̀ gan nínú àwọn tá à ń bá pàdé yẹn má parẹ́ má ṣe ní tí yẹ kó ṣe kó tó má jẹ̀bi Ọlọ́run jẹ̀bi ikú o lápàtàn lápàsí ni wọ́n dẹ̀tẹ̀ yẹn o rí mú lò dáadáa with time ó máa ṣílẹ̀kùn fún mi Benjamin
Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. táyàn bá ń wà á lè fi láti ẹ ti láwùsá ni tí èmi kọ́ wọ́n náà bó kíni. èmi kọ́ wọ́n ní ilẹ̀ ọmọ Yorùbá Yorùbá rẹ̀ apá àbọ̀dọ̀ gẹ̀ fìlà ìṣúná orí ẹlẹ̀ má wá di máa ń sọ̀rọ̀ má wá di títí nígbà tá a bá lọ́dọ̀ fún àtìpàdé Ọláyẹmí Àkànlé lórúkọ mi. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀.